kọ́kọ́ ó lẹ́sìn yìí ẹ̀sìn mi mo gbé mánájú ọlọ́run ọba ni òfin ọlọ́run ni mo gbé lẹ́yìn lọ́wọ́ ẹ lọ bá mi fẹ̀sì díẹ̀ sí lélẹ̀ lórí ilẹ̀ mi ọlọ́run ẹ bá mi nàró ẹ̀sìn mi ọ àgbẹ̀ látọ̀dọ̀ nù. má wàá sọ bí inú àwọn lẹ́lì àwọn ẹ̀dá ilé. ètò ìfiránṣẹ́ sínú àtẹ̀yí tó firánṣẹ́ sí ànábì Muhammad. wà á wá sọ ìnábì Ibrahim. àtẹ̀yí tó firánṣẹ́ sí ànábì Ibrahim. Musa. èyí tó firánṣẹ́ sí Musa. èyí tó firánṣẹ́ sí Isa. àwọn márùn-ún tó kà àwọn ni wọ́n pè ní ìwúlò asìlì mí náà rúṣù. Ọlọ́run ní pọ́pọ́sì tí mo torí ẹgbẹ́ yìí dìde tí mo torí ẹ̀sà yín sẹ́yìn yìí tí mo torí ẹgbẹ́ yìí dìde àtẹ̀sà ó ní pé ẹ bá mi fẹ̀sì mi múlẹ̀ nẹ̀rọ ẹ̀sìn mi. wala tatafarraqu. la tatafarraqu ọ̀kan náà àwọn afá wa ìmáàmù Nasiru Sadi òun wá fẹ́ ṣe tafsiri àyà yẹn níbi akímùdín ipe kágbẹ́sìn nàró ẹ̀sìn gángan lójú àrkánù márùn-ún tí Saka jẹ́ kan bẹ́ ẹ̀sìn yí ká gbé ìnàró ní ká fẹ̀sìn ọlọ́run ọba ká fi múlẹ̀ ọjọ́ ọlọ́run lógún ọwá márùn-ún wa ní erigun kẹta ní Saka wá jẹ́ now àwa wò yí pé kí ni purpose tọ́lọ̀ fi pàtàkì Saka tó ráwọn àfá wọ́n tẹ́bá lọ wo bí tọ́lọ̀ ti sọ̀rọ̀ Saka Ati ní àrùpá níbi 32 sí 33 ni àwọn onímọ̀ sí ti jọ yé wa pé gbogbo ọjọ́ tó lọ́n bá ti ń pààrà nǹkan wọ́n ní ẹ gbọ́dọ̀ sáré ń bẹ̀ kọ̀ bá rí débẹ̀ nítọ́ bá ti pààrà tẹ̀kárù bá ti pọ̀ fún nínú ọ̀rọ̀ ẹ̀ nínú Quran ẹ síríọ̀sì pẹ̀lú ẹ̀ for example nísìnyí tí a bá wọ̀rọ̀ ọ̀run tó fi máa bọ́ bí irun ṣe pàtàkì tó tẹ̀kárù ọlọ́run pọ̀ lérí irun àmọ́ lo sígá ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà fẹ́ sọ̀rọ̀ ní Suratul Kawthar kọ́ nínú àtẹ́yìnà sọ́lì kẹ́lí márùn-ún ni sọ́lì li rabbik kí ni ìrun ti bẹ̀rún mánà ti bẹ̀rún yọ́ máa jẹ́rù yìí sọ́lì li rabbik ìrun ní sọ tó bá kò ń bẹ́ ó tún bọ́rọ̀ rúwá níbòmí lọ sí Suratu Tawbah wa aqimi salata usmi ní àmúhàlì sadaqatan tutahhiruhum wàtúnṣẹ́kì ìṣẹ́há wọ́sàlẹ̀ àlè kẹ́lìmà àrùn tó gbé wá ń bẹ́ kí ni ìyẹn fẹ́ tú àdúwà tó bá tún kò mẹ́ Suratu Tawbah náà ó tún gbọ́rọ̀ ọ̀run wá kẹ́lìmà wáyé pé wala tusalli ala ahadin mata abada kí ló fẹ́ lò níbi eléyìí wù salatul janazah wá tún bọ̀ síbẹ̀ ó ní akímù sọ́lát dídúró di sáàmùsì ní àjákàkì lẹ́yìn iná Qur'an al-fajri kana mashhuda ó bẹ́ yíò wá kọ ma jẹ́rù salawatul khams تكرار òṣèlú bẹ́ẹ̀ni yusuf náà sẹ́kẹ̀ àti nígbèrè تكرار tó sẹ́yàn sọ́lá tí ń wí ń bọ́tẹ̀ wípé mánà ọ̀tọ̀ọ̀tọ̀ ní fún wa ó jẹ́ ká mọ̀ yí pé ìrun pàtàkì o bẹ́ẹ̀ ni tó bá ti pààrà bí Saka tó bá wo Saka kágbé lórí ìwúlà kọ́kọ́ àwọn àfáà kan yí alọ́tọ̀ ni fárùkù bẹ̀rẹ̀ àwọn tí ń padà pín o bẹ̀tì Saka náà ní sàdákà tọ́rọ ọlọ́wọ̀n sọ pé ìnáma Saka ọlọ́run mọ̀rọ̀ sọ yẹ kọ́ sọ pé ìnáma Saka nítorí kó wínú nítorí ti lè mú tó ẹgbẹ́ kẹ́nìmà tó rí fún wa ní pé ìnáma sàdákà amákí tó lọ́bẹ̀ ó rí pé tí ọlọ́run kọ́kọ́ tákù lérí rẹ̀ yìí tí ò wẹ́pọ̀ mẹ́ tí ò sì fẹ́ ká wẹ́pọ̀ mẹ́ òsì ní wípé ẹ̀rí ó sì ní nǹkan tí ó dá kọjá pé f5 Mọ́lánà Sheikh Adam radiyallahu ta'ala anhu bàbá ní kí gọ́ọ̀mẹ̀ntì ó lè dé kó tó lè di gọ́ọ̀mẹ̀ntì tí ó balance àbí wọn náà nu ayé rẹ ọfẹ́ wàrà rẹ ní kò nítumọ̀ ọjàgùn kan mẹ́ta àkọ́kọ́ tó ọkọ̀ jagun lò sí ọgbọ́dọ̀ jẹ́ni tí ó máa ṣagbe àrábàtú alfakiri kódà bá pé lè dé ń tọ́ jẹ tó lè bẹ́ lómi bẹ́ẹ̀ ni
ipe tíjọ ọmọláàbí yóò fi dá tẹ́ pé kó tó ṣe bùkátà kó tó ṣe nǹkan kan àfi tó bá ságbé muharabatul fakir ọjàgùn òsì muharabatul maradi jáì muharabatul jahali ọwọ́ ajagun àyìmọ̀ kan ọgbọ́dọ̀ jálá ìmọ̀ kan bọ́jà náà lọ́ba ta ọgbọ́dọ̀ fẹ̀kọ́ ta àwọn ẹ̀yájọ́ ohun tí wọ́n ń ṣe bísínẹ́sì pẹ̀lú àwọn ọmọ tí wọ́n ti kàwé nìsín tó ẹgbẹ́ tó lọ rí ìdí ní skul ní ọ rí pé ọbẹ̀ tàjọ àyájọ́ ń lọ muharabatu alijali ẹlẹ́kẹta ni muharabatu lè mara ọgbọ́dọ̀ jagun àìsàn gbogbo rẹ tọ́lọ̀ ń bá ṣe fún yẹn tí ọba sálàfíà ò lè balance ipe fákìrù yẹn òsì yẹn ló kọ́kọ́ jẹ́ ọlọ́run lógún ó fẹ́ kéèyàn jagun òsì kẹrọ sí ní nǹkan tí kí ni tí ọ̀dá tẹ́ fàìtì ẹ̀ wọ́n ní àná Muhammad sallallahu alaihi wasallam tí àná bá fẹ́ sàdúrà a ní Allahumma inni as'aluka al-huda wa tuqa wal afafa wal ghina. Allah sallallahu alaihi wasallam. Ife ọ̀rọ̀ kéko ọdarí ọ̀rọ̀ mọ́ ń bí ọ ìmọ̀nà ìdáyà lákọ́kọ́ àmọ́ bí tó parí ẹ̀ sí onígìnà wọ́n láfírí kan náà àwọn sàábí ànábì tó jẹ́ ádìmù rẹ̀ ìgbà tá ànábì ọ̀tọ̀ fún kí ni mo lè tọrọ fún ọ wọ́n ní ànábì ní Allahumma iksir malahu Allahumma kisiri malahu. Bí àrísì bọ́wọ̀ rẹ bá ti pọ̀ jù kò ní tó bá tọ́rọ̀ bá ti gbà láyé àrísì kí tó bá ti níláárí kò ní sí wàhálà mọ́ lóòfíjọ́ pé ìtọ́nà kọ́kọ́ pinnu fún ànábì kí tá ń pè ní ìmùkàníyà kó lè báláǹsì nínú ayé rẹ̀ ó fẹ́ jíṣẹ́ kí ló fẹ́ fi jí òṣìlọ́kọ́ pinnu fún òṣìlọ́kọ́ pinnu fún náà ní pé wọ́n dà ọ̀nà ń gbé bọ̀ gbé látọ̀kè máa wọ ọlọ́run àwọn àfáà ní kò sí tó fẹ́ mú ọlọ́run lo kọ́sàmù ní pé kọ́ máa búra kó tó sọ̀rọ̀ tààlà wá tí ó búra fún wa kọ́ máa fẹ́ sọ̀rọ̀ kọ́ máa búra fún wa àwa la ní ìdí yíò láàrin ara wa torí òpùrọ́ tá a jẹ́ kí wọ́n lè mọ̀ pé a serious pẹ̀lú ọ̀rọ̀ yìí kìí ṣe eréyìí tí ì máa ń sọ ọlọ́run ò ní ìdí kọ́sàmù àmọ́ gbé kọ́sàmù wá fún ànábì toró ti mọ̀ yí pé ààlà tó wà yẹn ìṣe tó wà yẹn ó ti fẹ́ give up ìtì ń dáùtì ààrẹ àsìkò kan máa ń bẹ fẹ́ẹ̀ fún yẹn láyé tó dáùtì ààrẹ wípé àbíkí ní yóò dúnmọ́ ni nítorí tí ń ṣẹlẹ̀ sí lọ́wọ́ nínú ilé ọjọ́ tí ń ṣẹlẹ̀ ń ta ayé lè máa pẹ̀gàn yàn kí wọ́n máa bàyàn jẹ́ bẹ̀tì wọ́n bá wúra rẹ̀ nulẹ̀ pé ọwà dáadáa ó lè ṣèrà yín ni àmọ́ bí wọ́n ti ń pẹ̀gàn yìí pé ṣèwọ́dọ́ náà náà ń ṣe nìkan sọ́dọ̀ lọ́dẹ̀ mọ̀ kúrọ́ ni sọ pé táwọn ta wínú àmọ́ nu léròdà ànábì náà ànábì mọ̀ ìpé wà yí ọ̀wá mọ́ kò sí má dàdù mọ́ ó ti gé wà yí ti gé kò rí jìbìrì ìlú mọ́ ó wá mú wò pé ìjẹ́ kí ní yóò ti rí bí wọ́n ṣe ń sọ lọ́jọ́ lọ́wọ́ gbé kọ́sàmù wá fún pé nà ó wọ́n dùn ha wọ́n lé ní ìṣàṣàjà máa wọ́n là ní ha ìgbà tọ́nà ń búra fún tán kó fi mọ̀ ipò òun ò ní pàun tì àwọn tó ti ṣe síwájú wá fẹ́ràn létí ẹ̀ ọlọ́run tó bá rí báyìí lónìí fún ọ̀tọ̀ wárùgà mo ti kó lọ́dọ̀ rẹ ni àbí mo ti pọ́ọ̀tì ni rántí àdámúyẹ̀ bíríkà ọ̀lẹ́ ní ọmọ òrukàn ní ọ kí ló gbọ́ ọmọ ara ọ̀lẹ́ nìkan Wàwájàdáka bọ́ọ̀lá ọ̀bàdá. Ó ní tí wọ́n ṣe nù ràn yín kí n tó fọ̀nà mọ́. Wàwájàdáka àìlà fa àdínà. Àìlà ò sì ní jẹ́ bẹ́ẹ̀. Ọlá ni mo rí ọlọ́lọ́sì. Kí n tó sọ àdọ́ lọ́rọ̀. Kí ni sábàbí ọ̀rọ̀ rẹ̀ Àdíjá? Ẹ máa rí pọ́fẹ́ jíjẹ́ kò ní gangan. Àdíjá sì jólówó agbówó tì í. Ó sì kúkú ti sáàfù Àdíjá rí tẹ́lẹ̀ Ọlọ́run bá rọ ọkàn Àdíjá fún Àdíbádà kọ́fẹ̀ kan máa pa kọ̀ntúrò owó yìí kí gbèsè ayé Ànábì ó lè rọrùn Ọlọ́run fi pinnu òsì fún ipe òsì yẹn Ọlọ́run ní kèé ṣe nǹkan tẹ kọ́kọ́ lè gbà láyé kèé sì ṣe nǹkan tí kíni tẹ kọ́kọ́ lè wò níran ìyẹn lọ́mọ Ọlọ́run gbé wa lọ bí iṣẹ́ ní Islam fi fálù ká ṣiṣẹ́ tó o bá ṣiṣẹ́ ọmọ tọrọ ni tó fi kú tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ ìgbò sàká ti fẹ́ wá wọ́n bẹ̀rẹ̀ sàká lọ́wọ́ lò sí ọwọ́ olówó wọ́n ti lọ́yọ̀ sàká lówó rẹ̀
gbogbo mi sọ́ọ̀bù tí fọ́ọ̀fù kàkalẹ̀ fún àwọn ẹni bá lówó ni o. ìyẹn nítorí tí kéèyàn bá ní ó lè fún yàn tó fún wa mọ̀ pé ìsìlámù fàlùsẹ́ ọwọ́ àfa iṣẹ́ ọwọ́ àla iṣẹ́ lóríṣiríṣi inú iṣẹ́ tó dé àṣẹ láyé òun lọ gbé wá ipe ẹ̀ṣọ́ gbé o ẹ má ma èmi ọwọ́ òjò fún yí àmì àmà fọkàn sí èmi ní èmi níwà mọ́kọ́ lórí ilẹ̀ tí màá bá yí tu lẹ́yìn o ló sì fáyà púfẹ̀ ní Suratul Mulk kọ́. wọ̀lẹ́dí jẹ́rọ̀mù láàrin ọ̀dàlúlá mọ́mọ́sú bí bàdákìbì àwọn ọkùnrin rìsíkì wà ilé ìmọ̀sú. ibẹ̀ ẹsẹ̀ fani ẹsọ̀ gbìn kí òsì ó lè kó kíyà ó lè kó láàrin yín ẹni sọ̀gbì tó lọ́wọ́ lọ́wọ́ ní sàkọ́wọ́nú ẹ̀ ó gbé ìwọ̀nù sẹ́ tó ní àṣẹ kò tún dó mẹ́wọ́ ó ní ẹ̀sì sí ọwọ́ tó rárá nẹ́bí ọlọ́run bá tó ṣiṣẹ́ ọwọ́ orí ń bẹ́ ẹ̀yà màlúùnà làwú máa yà sáwò bí mẹ́rárí bàwátà máa tí ìlàwàjì fà ní kàlíkà wá bí. gbogbo tí kàkàlẹ̀ ń ṣe ọwọ́ ni o ká máa kòkó iṣẹ́ ọwọ́ ni o ká máa kíní ká dọ̀rọ̀ bí dúrọ́ọ̀mù iṣẹ́ ọwọ́ ni o gbogbo tí kàkàlẹ̀ ń ṣe ọwọ́ ni ọlọ́ni ẹ̀ ti ṣe ọwọ́ nígbà tó kò ní alájà òwúrà ọjọ́ ti lọ ni bọ́ọ̀bá kò ń bẹ́ẹ̀ ó tún ní ká tajà àwọn ọ̀nà tá gbà ọlọ́run ṣàánú wa wà láàfẹ́ ṣàánú ara wa o àwọn ọ̀nà tá gbà tá fi lè báláǹsì ó tún lé àtajà ìtajà Al-Qur'ani tó ń sọ yí pé lọ síbẹ̀ ní Suratu Nisa ìkọ́ la takulu amwalakum bainakum la takulu amwalakum tijaratan an taradi minkum ẹ̀ṣòwò ẹ̀ṣọ̀gbìn ẹ̀sìsì ọwọ́ ọlọ́run gbé mẹ́tẹ̀ẹ̀ta yìí wá ká fi fáìtì tí ń jẹ́ kí ni òṣì tó wá rí ìfáìtì òṣì ń kó sì ó lè tán lẹ̀ ń kò fẹ́ kẹ́nìkan ṣẹ́kù lólòṣì gbogbo àwọn èèyàn ní ìjọ kọ̀ọ̀kan láyé ló ń empower àwọn èèyàn àmọ́ wájú kó wọ́n rí yí pé empowerment tí wọ́n ṣe láyé òun kò sí ètò balance tó ti Islam nítorí tí ò fi balance tó ti Islam ọlọ́run fún rẹ̀ ló create Saka ó gbé Saka wá ká fi empower àwọn èèyàn ní káwọn kan ó fi kú olólòsì kó má jẹ ẹ̀yin olówó ẹ̀yin nìkan má jẹ aládàáni kan jẹ àwọn kan bẹ lára yín nínú fámílì àwọn kan bẹ pẹ̀lú yín nílùú àwọn kan bẹ pẹ̀lú yín lọ́fíìsì torí kò lè dára dọ́gba ẹ̀yin tí mo fún ẹjọ́ fọ́ká káwọn kó fi lè kó lólòsì àwọn míì tí wọ́n náà ń empower àwọn èèyàn òun kò sí compulsory mbẹ́ compulsory ní Saka ètè Saka fi yàtọ̀ fún sàrà mi Saka compulsory ni ẹ̀ẹ̀kan lọ́dún bíṣọ́ọ̀bù tí wọ́n fi yọ prof ti sọ fún wa èyí tí wọ́n fi wá yọ yìí lẹ́ẹ̀kan lọ́dún yìí dandan ni bí ìrun ni tọ́ ọba ti lówó dandan ni Saka bí àwẹ̀ ṣe jẹ́ dandan tọ́ ọba ti lálàáfíà Saka tó gbọ́dọ̀ yọ tó lówó bá mọ àǹfààní tí ń bẹ nínú Saka fáwọn ni wọ́n mọ̀ bí wá ní kí ọdún tó pé ní ò ti máa sáré pọ̀ ẹ̀kọ́ ló pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní gbogbo ẹni tó lówó tó lọ ń kẹ́ tó yẹ kó yọ Saka tí ò yọ Saka ọlọ́run ọgbọ̀nà kan máa yọ Saka lára rẹ̀ bí kò bí ọjà ní ìsìn kí kọ́sọ́mù gbẹ́sẹ̀ ní bí kò bí ọjà ní ìsìn kó di wípé sípò ó ṣínkì wọlẹ̀ kìí ṣe pa burú èsè mẹ̀kúnnù fa àmọ́ burú tí máa ń sàwọn olówó wọ́pọ̀ jù tiwa lọ tọ́rọ lọ́hun ń béèrè lọ́dọ̀ ó béèrè sàárà ó béèrè Saka Saka yíyọ ní ká yọ Saka ní ọlọ́run máa ṣe ní compulsory ni ọwọ́ máwọn kan wá bí mẹ́tọ́dù ọlọ́run gbogbo àwọn tó mú wá tó kó àyàwọn míì tí kó sínú ẹ̀
ìmọ̀ àwọn kan wáyé pé àwọn tẹ́ yọ sàká fún ni lọ́jọ́ sọ yí pé iná mọ́ sọ́dàkà ọmọ àmọ́ pé ní sàárà kò lọ gbólóhùn sàká torí sàká ẹ̀kan lọ́dún ni tá a bá rọ́dọọdún ká tó ṣàánú àwọn èèyàn ẹni tí yọ jẹ lọ́pọ̀ o ẹni tí ó kú lọ́pọ̀ nítorí ọba dọ́dọ̀ olówó gbé ẹ̀dá kẹsàánù yóò jò dínú àwẹ̀ ẹ̀dàkùn ebi ń pa wá kò só ń jẹ́ lé yóò ní jò dínú àwẹ̀ ẹ̀dàkùn hospital ni aláàrẹ̀ níyàwó mi wọ́n fẹ́ sọ prefta fún ni yóò ní jò dínú àwẹ̀ táìmù àwẹ̀ lèmi àyọ sàká mi kódà àwọn àmì máa ń ṣe bẹ́ẹ̀ tí ó sì bá lànà ọlọ́run mu ipe kò ní sànú ara ní ọba ti dàsíkò sàká gbogbo tẹ̀sọ̀ yẹ kọ́lẹ̀ ẹgbà sọ́fíìsì tó wà dàsíkò tá àyọ sàká á pín sí bẹ́ẹ̀ rárá sàká tó yọ ẹ̀kan lọ́dún ni nínú owó àmọ́ sàárà òun èéṣẹ̀ kan lọ́dún ètò ọ̀nà pé sàárà èéṣẹ̀ kan lọ́dún tóun náà wá fálù tó rámọ́ tó lọ ń kà tó ní ayọ̀ sàká fún yìí jẹ́ sáré bá mi káàkiri lè round up 8 ni wọ́n ó ní fúkàrà àwọn olòṣì mẹ́ndọ̀rù pé olòṣì lọ́lọ́run kọ́kọ́ dákọ kò fẹ́ kó sì òṣì kò fẹ́ kó sẹ́kù ìyàtọ̀ ń bẹ láàrin olòṣì àtàwọn tá à ń pè ní masakin olòṣì lẹ́ni tí ò ní nǹkan kan ẹni tó bá jẹ́ masakin àwọn miskin òun ní kò ní tó ni torí tó fi mọ̀ yípo ní kò ní tó ni àti ráyà mí ní Suratul Káfí ọlọ́run ò pàwọn eléyìí nìsí kò kùnrin lólóòsì wọ́n ní nǹkan ìkọrọ̀ tó jẹ́ dúkìá wọn àmọ́ wọn ò ní tó ọlọ́run kó wá rà wọn tí wọ́n ní tí wọn ò ní tó ní àwọn masakínù nìyẹn àwọn yàtọ̀ fáwọn fùkárà ẹni tó bá jó lóòsì lọ́rùn kọ́kọ́ gbé lérí ẹ̀ pé ẹ kọ́kọ́ bá mi yọ sàká fún lóòsì kó fi pinnu tí ń ṣe òun ni prof rí fa wá sí mi nígbà tí prof sọ̀rọ̀ òun mo á wojú àwọn èèyàn tí mo ti sọ fún sàká 20,000 15,000 táwọn èèyàn máa ń yọ yìí 50,000 tí wọ́n máa ń yọ yìí kò lè tàṣẹ lóòótọ́ oore ni àmọ́ àwọn oore kan bẹ tọ́já sí pé ìwọ náà mọ bí ọlọ́run kí ọ dé ká má bàa mọ̀ pé onílọ́wọ́ ló fi ń ṣe sàárà fún wa so ọlọ́run ní àwọn tó bá jó lòsì làwọn ẹni àkọ́kọ́ àwọn tí wọ́n ní tí wọ́n ní tó ẹlẹ́ẹ̀kejì 12 ti ṣàlàyé ámìlì náà léyà àwọn tí ń gba sàká wọ́n bí sẹ́ ọkọ̀ dọ́wí náà ń parẹ̀ ó ní wọ́n wọ sàká nígbà wọn bí inú àwọn ìbéèrè tí wọ́n bí sẹ́ ọkọ̀ dọ́wí wọ́n ní 12 tuntun yà síbẹ̀ sọ pé onímọ̀ lónímọ̀ máa jẹ kò bá jẹ́ lẹ́wọ́ kì bá jẹ́ dúdú lọ́tọ̀ sí àkìní tí bá ń sọ̀rọ̀ ìmọ̀ wà fáyìí ni pé ọlọ́mọ sọ̀rọ̀ fún àbásùgbò lólò ètò fi gẹ́ bí pọ́ọ̀fù ṣe sọ lẹ́ẹ̀kan nígbà wọn bí sẹ́ kọ̀dọ̀ lórí rẹ̀ yìí pé àwọn mọ̀sùrù àti wọn sẹ́kùn sáà lè ló sàká fún kọ̀dọ̀ ní ọ̀tọ̀ nítorí náà fi dá wọn lóhùn ni pé kọ̀tọ̀ bó ṣe rò pọ̀ mẹ́sì tó kọ̀tọ̀ so àmì nínú àléyá àwọn tó wá ń ṣiṣẹ́ sàká lè gba sàká lóòótọ́ irú àwọn bàbá wa tí wọ́n bọ̀rọ̀ sàká kalẹ̀ ní Lagos State yìí sẹ́ẹ̀rí ìtàfin ní pọ́blẹ́mù ní Nàìjíríà méjì ni wọ́n pe kíní kan ní structure gbogbo ta ẹ̀sìn tá à ń ṣe bí ò ní structure àwọn alábá ti dàgbà jù wá lọ ń bẹ̀ bẹ́tù sakat ń bẹ lọ́dọ̀ wọn gbogbo tí máa jẹ́ sàká àwọn olówó ìlú tí wọ́n lówó tọ́lọ̀ ń kẹ́ bẹ́tù sakat ni wọ́n kò lọ tí a bá kó lọ yẹn lọ sí bẹ́tù sakat ní ọ̀wá tírìtì ẹ̀ àwọn ti ní àwọn fáìlì ńlẹ̀ tí wọ́n mọ̀ pé eléyìí ọlẹ́tọ̀ káfíṣà kágbé ìdìde inú ọjọ́ ti lọ nílẹ̀ làwọn amìrínà àríyá wàdígárì mìíràn mọ́ fẹ́ lò inú ẹ̀ làwọn tí wọ́n jẹ gbèsè wọ́n náà ná Muhammad sallallahu alaihi wasallam wọ́n tẹ ànábì bá náwó fáwọn èèyàn tán ànábì wà gbó kankalẹ̀ yóò gbé pamọ́ bí a bá ń bí ànábì pé owó kí leléyìí ànábì ni àyíbá mọ́ ẹni tó bá fẹ́ wá yáwó tó wà nù gbèsè tá a fẹ́ fowó túlẹ̀ so àwọn bẹ́tù sakat àwọn ni wọ́n control rẹ̀ structure yẹn ò tí ì kọ́kọ́ sí à ń tẹ̀sẹ̀ ń dàgbà díẹ̀ ni supreme council affairs adúpẹ́ fún wọn bí prof ṣe sọ àwọn bàbá ìmọ̀mí èkó tí wọ́n gbé kalẹ̀ adúpẹ́ fún wọn bẹ́ẹ̀ ni state kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni Kwara náà àmọ́ wọ́n sí mi lẹ́ẹ̀kejì ni pé àwọn tọ̀hún ní nǹkan kan táwọn ènìyàn o
àwọn èèyàn àmọ̀yàtọ̀ owó ọlọ́run pẹ̀lú owó wa owó ọlọ́run àtowó wa wọ́n ní Sayyidina Umar ẹ̀dí Allah ta'ala anhu wọ́n nígbà tí ń ṣe àkóso ìjọba rẹ̀ lọ́wọ́ Umar wá ní Umaru ní àtùpà méjì ń ṣèjọba lọ́wọ́ ọwọ́ alátùpà méjì president ni wọ́n tẹ́ bá tí wá lọ́dọ̀ Umaru tí a bá fẹ́ sọ̀rọ̀ lú àtùpà tó jẹ́ tìjọba yọkàn yọmọ gbọ́rọ̀ lú lọ báyìí lè tòlú wọ́n tẹ́ bá ti ń bá lọ tó bá ti bọ́rọ̀ nkalẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ Umaru gẹ́gẹ́ fúnra rẹ̀ Umaru wà pa àtùpà wọn yọ wà tán tiẹ̀ eré ìtẹ́pa ilé epo ìtánú ẹ̀ ó ló ti sọ̀rọ̀ ìlú tán ọ̀rọ̀ ara mi lókùn yìí lè máa náwó òlú fèrè ara mi owó tí èèyàn bá fọ́ tó bá sọ pé owó Ọlọ́run ni ibi owó Ọlọ́run lówó yí o ó yàtọ̀ fún tó bọ̀ fún imam 5 million ni mo fi gbéra fún yìí 2 million ni 2 million ní ti yín bẹ́ sẹ́rí 3 million yìí owó mọ́sálásí ni tí ma ń bá yọ tí lè kánú 3 million yẹn ó ti jẹ náà sínú rẹ̀ tí wọ́n bá wá gbé kalẹ̀ bí wọ́n ti gbé kalẹ̀ yìí problem kejì ta nínú àwọn kátìrí pé gbòòrò business ni bí opportunity ti dé èyàn bá fi jẹ sí àmànú committee ètò ọkọ̀ ṣe fún wa ní pé ẹkùn sí báńkì interest rẹ̀ ń ẹjẹ́ kí mọ̀ gbá kí mọ̀ náà owó Ọlọ́run yàtọ̀ fún èèyàn owó Ọlọ́run wọ́n fi rán èèyàn níṣẹ́ ni nítorí Sàká tún ní ká yọ ní méjì ló pín sí o ó ní ká yọ ìlúfúkàrà ká fi empower àwọn èèyàn ó wá ní kó lówó yọ kó fi lè mọ́ ipe ló fi sọ fúlọ́fà ní Muhammad sallallahu alaihi wasallam pé ó fọ́ ọba àwọn kẹ́nu ẹ̀yẹ pé ó ní àmúwàlì ó sì yẹn fọ́ọ̀sì ni o kìí ṣe nàmbà bá fẹ́ nàmbà túláàsì ni o pé sọ fáwọn olówó yẹn pé ẹmọ owó wa tó máa táǹkù tí wọ́n yọ Sàká dẹ́dẹ́ ọgbọ́dọ̀ yọ Sàká Ọlọ́run ní kó máa jẹ́ sàrà fún tútọ̀ ìròhùn kó lè ṣe kí ni kó máa yọ owó yọ àti tẹ́síkíà fóun náà ní tó fi mọ̀ pé ń ṣe tẹ́síkíà fún yàn tó bá lọ bàtọ́lọ̀ ń sọ̀rọ̀ ní Suratu Samsi kọ́ ó ní kọ̀dé áfùlá má Sàká ìgbà tó tún yí padà má Sàká ló ń bẹ̀rù wá tún lọ Suratul A'la kọ́bí áfùlá máa ń tàṣákà ọ́fíọ́sì méjèèjì empower àwọn èèyàn ìwọ náà wà benefiti nítorí àmọ̀ pé ẹ̀ benefiti torí àsìkò òun wà lọ bí àdìsí kan Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àdìsí náà ní ṣe pẹ̀lú ìyá wa Aisha wọ́n gbàtà Ànábì sọ fún ìyá wa Aisha yìí pé ìtàkì náà wàlà ọ̀bìtí kí tamara àdìsí náà nù ìtàkùnlá wàlà ọ̀bìtí ìtàkì náà wọ́n náà nábì ní ẹ̀páyà náà o kódà bá pé ìgígé làbídù kan ni wá lè gbádìsí yẹn yé àfikọ́ ọlọ́bí sábàbù lùsù rẹ̀ ló fi máa tí Sàká ń ṣe fẹ́ni tí yọ Sàká wọ́n ní ọmọ ọ̀dọ́ ni ń gbọ́dọ̀ yà wá Aisha gẹ́gẹ́ bí Ànábì tọ́nà máa fi nǹkan hàn Ànábì ọmọ bí ó ti farakọ àmọ́ Ànábì rí kó ti dọmọ náà Jìbìrìlù ti sọ fún Ànábì pé ó ti dọmọ náà o ẹni bá sì dọmọ náà kọ̀ lẹ́tọ̀ọ́ kọ́ gbọ́dọ̀ Ànábì mọ́ Ànábì wá dọ́gbọ́n wá sọ fún ìyàwó Àìṣà pé tọ̀ lágbájá yọ̀dá rẹ̀ yẹ́kọ́ máa lọ àmọ́ kó tó máa lọ kí bí ọmọ bá máa pa ẹkú làbídù fún wà tá Àìṣà ti bọ́ bẹ́ Àìṣà bá kó làbídù okòrè lọ́wọ́ tó ayọ̀dá rẹ̀ owó tá jẹ́ ọ́nì ọwá lọ
òun dọ́nà lọ́pàdé èèyàn kan ló ń dàpọ̀ ibi ń pa mí ìjẹun láti jẹ ẹ̀ta ibi yìí ń pa mí wọ́n ní kankan àwọn àpẹẹrẹ bí ní pé mí ní làbínú o ọba fún làbínú eléwọ̀n jẹ làbínú tó mú mi tí ọkàn rẹ̀ balẹ̀ báyìí ọlọ́run bá tún wá Jibril sáà ní Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ó ti dọ̀ màrí jẹ́ náà ó bí sí dáa anájọ́ ọ̀pọ̀ ìgbà pé ọmọ ẹ̀yàn kó wọ́n ló ti lọ nígbà àpẹẹrẹ tó dé ní máa ń sọ̀rọ̀ fún ìsìlẹ̀kùn wọn ni ọmọ àmọ́lọ̀ ti sọ kí ló ṣe ó ń làbínú tí a fún wọn ní tó fi tọrẹ ẹ̀hún ló torí ẹ̀dọ̀ máa lìjẹ́ náà ṣe rí gbogbo owó tí wọ́n ní ẹmú wá tẹ̀ náà nì ẹ̀nà o tó ra rí náà kọ́lẹ̀ ìpẹ́ tó bá díjọ́ gbé àríkíámà ìka mẹ́ta lọ́lọ́run bí ẹrú àkọ́kọ́ tí ọkọ bí yóò bí nípa ẹ̀mí tó fún pé mo fún ọ lẹ́mìí kí lẹ̀mí òun tán sí à ń lò díẹ̀ àti wá di kan gẹ́rẹ́ ọlọ́run máa bí pé ẹ wá arákùnrin wa ọtún lẹ̀mí yìí ó fi wá gbó ọ̀tán kí lọ tán lélẹ́rí tọ́lọ́run bá bí ọjọ́ náà tí wo lọ fẹ́ fún ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣàbábí fíìmà àbúláàrù sabab ẹ̀mí tán sabab ọ̀dọ́ ni ó tún gbó kí ló gbó lélẹ́rí ó di méjì wà ní ibi mọ́dà àmìlábì ìwọ ní mímọ̀ mo fún ọ nímọ̀ kí ló fi máa ṣe ó di mẹ́ta wà má ní pé àìnà ìtàtàbà òwúwà bí máa anfak bákọ̀ọ́ ìwọ ní mímọ̀ mo fún ọ ní mímọ̀ ẹ̀wọ̀n olówó mo fún ọ lówó ibo ló ti rówó gbogbo alájòkó ìgbà ẹ̀yìn tọ́lọ̀ ń kẹ́ni tọ́lọ̀ bá bí ń jọ gbé àkáǹbò lẹ̀ ti rówó sẹ́lẹ̀ àkáǹtì ẹ̀fọ́lọ́run ẹgbẹ́ látòrí pẹ́sidẹ̀ntì wa èlò sálárì ẹ̀ ó ń kálù kọ́kọ́ lọ wo sálárì ẹ̀ pé kí ni sálárì mi kò sí ẹni tí ò ní sálárì ó ṣe pọ̀ tó yìí ìtumọ̀ aboro ti rí inú ok ọlọ́run á fẹ́ hẹ́pù wa ó nígbà tó wá rí kọ́ àǹfà báwo ló ṣe náà tó o bá lè fèsì bó ṣe rí o tún nílé fèsì bó ṣe náà ọ̀dọ̀ ọmọ náà òun ni pọfẹsọ alárọ́sọ ni kẹ́ẹ̀kọ́ adúró léyìn ìjọ ọkọ̀ ọmọ ìyọ̀tọ̀ ọlọ́run fọ́lọ́run bẹ́ẹ̀ tó sì yọ nǹkan míì tí ò tó tọ́lọ́run eré àwọn ìmí fi owó sí eré níjọ́ kan ẹ má bínú yọ́nà àdọ̀pọ̀ ẹ̀ níṣẹ́ o wọ́n kà fẹ́ mú àti fáwọn èèyàn bẹ́ẹ̀ ni ilé tí mo ń gbé nìsín náà ni kò síbi àyè tíribàsì mo wá rẹ́ǹtì ilé lọ́dún náà ni ilé kan bọ́ngàrò kan wá kọ́ bẹ́ẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ tà àwọn ẹlẹ́sìn kejì fẹ́ rà láti fi ṣe ṣọ́ọ̀ṣì máa sọ fẹ́ nìkan tó jẹ́ alárísì pé rábì ló kọ ara ẹ̀ kọ́mọ́ fi bọ́ sọ́wọ́ ẹlòmí tó bá yá lọ́nà bá padà ábù mi lówó wọ́n wá sí ìwé fún mi ìfọ̀ lówó àwọn wà láì kò sí wà láì àgbèsè pọ̀ lẹ́ẹ̀mẹ́tọ̀ ọ̀dà wọ́n á kò lọ́dọ̀ rẹ̀ ń bọ̀ nínú mọ́tò nǹkan náà wá sọ tí mi lẹ́yìn pé sí ti fúlù báyìí kí ló dé tí mo lọ báyìí tí lọ bọ́ lọ́hùn ètò yé mi sí ìjọ náà mo bá kíra mi bọ́ alúwà nígbà sí àlùkùránì kọ̀ọ̀kan lójoojúmọ́ wá sí fọjọ́ méje pẹ̀lú àwẹ̀ after ọjọ́ keje ẹni tí ìran kan rárá àdúrà máa gbà o dàpọ̀ ọba dé ìbọ̀bù ń sọ̀kalẹ̀ yìí sí o mo fẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni òun bá dé ọba dé òkó tì mí lálẹ́ yìí sínú lọ́wọ́ ibi ilé tí wọ́n ń tà òun lójú ẹ̀ wá gbọ́ lórúkọ bá ti dá kápẹ́ ilẹ̀ níbi mo ní wọ́n ti fẹ́ tà olùkúláwádé mo ní àmọ́ owó wà ó ní kẹ́ kó ń bí kẹ́ bọ́ bẹ̀ ń kẹ́ mọ́ sí lọ́hùn nífa ọba sanwó ibi mo wá lọ ẹni mo wá lọ bá before ọmọ kan wá fẹsẹ̀ gbálẹ̀ dọ́dọ̀ mi ọba ní ẹ̀ sheik mo ní ó ní òun pàdé ẹnìkan ní ìsọkún fẹ́fẹ́ òun ọ̀rọ̀ mọ́tò fún un ó tún ní kó wọn lọ wá ilẹ̀ ibi wọn ọmọ bọ́yọ́ fẹ́ lòun ni mo ní kí ló kọ ẹ̀ ọba jẹ ẹni tí mo lọ bá mo ní láàyè àjá ń fowó ṣe nǹkan mi tọ́lá náà ní fowó ṣe
Many Alpha. Aláwọ̀ béèrè pé ìbò ló ti rí. Dáwùtọ̀ ọba lè fèsì ibi ó ti rí. Tí ọ̀dà kó lè fèsì ibi tọ́ náà sí. Kọ́ wá lè fèsì ibi tọ́ náà sí ní fi wá parí ayàwó pé iná máa lórí fukara. Alfukara àwọn tí ò ní lákọ́kọ́. Àwọn tó ní tí ò ní tó. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀sàká. Àwọn tá a fẹ́ ń ta ìtì wọn wé sẹlẹ́sìn wa. Àmọ́ tó bá dásìkò sàká á fún wọn sàká yóò àbẹ́rẹ́ kékeré léyìí owó ni báwa ṣe máa ń yọ lọ́dọọdún ẹ̀sìn yìí má dùn kó fi wọnú ẹ̀ kọ́nà gbàṣẹ yìí nìyàwó márùndé ọgbẹ́sẹ̀ lédè ẹ̀hún wípé ń gbàtà ìpọ̀ ni àwọn àfọ́gbà fún pé ráyẹ̀ nìkan ò lè kọjá alukurani nítorí àti lè rí ní alukurani ọ̀rọ̀ tí umaru tó aṣọ rẹ̀ kó sí umaru lẹ́nu ọ̀rọ̀ ọlọ́run lálò mu'allafatu ó ń tọ́ bá kò ń bẹ́ẹ̀ wà sí rìkọ́bì wádìí nínú àwọn gbèsè ẹrú àtó ń gbèsè ọlọ́run ni ẹtúkù lọ́rùn wa àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run ọba ẹfìsàká ẹfìsàánú wa àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí ọ̀rẹ́ mìíràn faridọ́tàn mìíràn faridọ́tàn kọ̀ǹpọ́sìrì ni kìí ṣe pé mo fẹ́ àmọ́ bí yáyà Kùránì wá wà àwọn akẹ́kọ̀ọ́ tí ọ̀dà kan ní ìsìn wọn ti kó sábẹ́ sọ́lọ̀ nígbà tó fẹ́ dákọ̀ pé ìnáma sàdàká ọ̀sọ̀ yẹ̀tí sọ́sọ́ mọ̀ òrùka ń bẹ́ ọ̀sọ̀ dìsébù ń bẹ́ ọ̀sọ̀ okó ń bẹ́ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ti kó sí fùkàrà wọn lágbára kan wọn sálágbára kan mọ́ òun ló gbé sàárà ìtòfin wa mọ̀ yí pé sàárà ó yàtọ̀ fún sàká sàká ẹ̀ka lọ́dún ọ̀rọ̀ yẹn ni sàárà gbogbo ọgbà ni sàárà bí kíni palliative sàárà òun ni palliative ètò ìfìmọ̀ pọ́bítà palliative ni pé ìjọ táyà Kùránì ti ń sọ yí pé àwọn ìtìhàn fi yawmin sí bàtìgàbàtì sàárà ni so sàárà yẹn pẹ̀lú sàká wọ́n lọ́pọ̀ èyí tó á sì kẹta wọn ní àfihàndọ̀bù àdìwákìfù agbọ́dọ̀ sàlàyé kí ní jẹ́ wákìfù wákìfù yàtọ̀ fún sàká wákìfù yàtọ̀ fún sàárà èyí tí wọ́n ń pè ní wákìfù òun ni sàdákàtù járíà ìka tó ní ìwọ ló ní fúnra ara rẹ àmọ́ ó ti yọ̀dá rẹ̀ fọ́lọ́hun ó lè jẹ́ kọ́mpínì kódà ó lè jẹ́lé ó lè jẹ́ odidi báǹkì ìwọ ló ní fúnra ara rẹ àmọ́ ó ti wá yọ̀dá rẹ̀ fọ́lọ́hun pé eléyìí ò mi ò ní nǹkan kan ní ibẹ̀ mọ́ ìtọ́ bá ti yọ̀dá àwọn ni wọ́n ń pè ní wákìfù ètò òun fi yàtọ̀ fún sàká sàká lè sí tọ́ ọba yọtọ̀ ọba ti kú ọ̀yọ́ sàká mọ́ torí wó pín wọn ni wá kú ọmọ bẹ̀rẹ̀ yọ bẹ̀rẹ̀ àríkẹ́ àmọ́ ni lànàbì fi sọ yìí pé ọba ti kú gbogbo tó ní ti tán àmọ́ yóò kú mẹ́ta àkọ́kọ́ sàdákàtù járíà wá kú lànàbì kọ́kọ́ fi àkọ́kọ́ sàdákàtù járíà àwọn o ti fílẹ̀ yóò mọ̀ wá lọ bẹ́ẹ̀ gbére ẹlẹ́ẹ̀kejì àlẹ́ èlìmó ìmọ̀ tó ní tó fi ṣàǹfààní ẹlẹ́ẹ̀kẹta lọ́mọ tó fẹ́ sọ tí ń ṣàdúrà fún ọ gbogbo àwọn tọ́lọ̀ ti ní sàkà ó yé sí tí wọ́n yọ nínú owó wọn ọlọ́run túbọ̀ fi rọ̀ wọ́n lọ́rùn sí jù báyìí lọ gbogbo àwọn tí ó wọ ohun èèwọ̀ sàká àmọ́ wọ́n ṣe sàárà ẹni wo rẹ̀ bá wọ sàká yóò wọ sàárà tí wọ́n wá ń ṣe sàárà nítorí kébi ọmọ pa àwọn tálíkà wọ́n ṣe sàárà nítorí kébi ọmọ pa àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀sìn tí wọ́n ṣe dáadáa fáwọn tí ń ṣiṣẹ́ ẹ̀sìn tí wọ́n ò rojú àti ṣe dáadáa fáwọn tí ń ṣe kíni tí ń ṣiṣẹ́ ẹ̀sìn gbogbo yẹn yí bẹ́ẹ̀ ìjọ tí bàbá wa tíríkà kú mo wà lamẹ́ríkà mo á dé ìjẹ́ ẹni mo lọ kí bí ẹ̀tọ́ ẹni tí dáadáa fẹ́ sí tí ń sponsor tẹ̀síìrì sáà ní sẹ̀ wọ́n bá dé bẹ́ẹ̀ bọ́ká abáṣàdúrà àṣàdúrà tán wọ́n bá gbé nǹkan ọ̀hún sínú mọ́tò nígbà mo délé mo ní sàdákàtù járíà nígbà mo délé mo ní síbíkà bàbá rẹ̀ ti ọmọ àdìjẹ́ náà lọ́wọ́ òfin mo fẹ́ yẹ yí.
vice president. Gbogbo yẹ yí bẹ́ẹ̀ lọ́wọ́ láwọn ẹni ọlọ́run deputy wa Alhaji wa Musat Alhaji wa Banire tọ́ọ̀dì ẹ̀dí ṣe láti bí 25 years tí ọ̀rẹ́ wọn àti gbogbo yẹ yí ọlọ́run kọ́ bá wà pẹ̀lú yín o ṣùgbọ́n ìlú Èkó kọ́ má bàjẹ́ ìlú Èkó kọ́ má bàjẹ́ bàbá wa síwájú ọlọ́run bá sọ wọ́n kalẹ̀ dáadáa gọ́fìnì Èkó ọlọ́run bá wà pẹ̀lú wọn bàbá Musat ọlọ́run bá wà pẹ̀lú wọn bàbá wa lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ kọ́ ọlọ́run kó dó tì wọ́n gbogbo kábínẹ̀tì àyímà látẹ̀rí bàbá wa imam ọlọ́mọdé oṣù yìí ṣe ọlọ́mọdé oṣù yìí ṣe ọlọ́mọdé oṣù yìí ṣe gbogbo àwọn jàmáà wa lápapọ̀ ọlọ́mọ wà pẹ̀lú gbogbo yìí bàbá paramọ́lẹ̀ náà bẹ́ẹ̀ aláàmà àǹtà alẹ́kítàná majára ọ̀rọ̀sáktàná majára aláàmà síkùfà الدين سيادة في علم كفاية في رزق سيادة في بدن توبة قبل الموت رواة الموت مغفرة بعد الموت جاوز على صراط والنجاة الإنسان ياسر الفضل والإنسان برحمتك يا الراحمين يا لك الموت ويا سامي يا سلطان اللهم اجعلنا في قلوب المؤمنين بلغ إلى 120 سنة من غير غصة ومرض وسجدت وفقد يا الراحمين اللهم أرنا حقا حقا وارزقنا اتباع وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا لا قبل حي ولا عبادة ولا رزق كما هي لقد سبقت كلمات العباد المرسلين لهم منصورون وإن جدنا لهم غالبون حسبك الله ومن اتبعك من المنغبى سلطان إن آتيناك